bó ṣe ń lọ létò bó ṣe ń lọ létò bó ṣe ń lọ létò pẹ̀lú Adéṣínà lórí Nígbà Títí tó kalẹ̀ kakó tó nílé tàlejò ó yẹ fi kalẹ̀ sí o. Bó ṣe ń lọ létò pẹ̀lú Adéṣínà Làwárí. Gbogbo ayé ẹ jókòó kájọ gbádùn ètò yẹn. Lórí Nígbà Tí tẹlifíṣàn àṣà wa èdè wa. Gbogbo ayé ẹ jókòó kájọ gbádùn ètò yẹn. Tó nílé tàlejò bóyá àyà fi kalẹ̀ sí. Gbogbo ayé ẹ jókòó kájọ gbádùn ètò yẹn. Lọ́ba ti jòyè ló ẹ̀tún dé o. Gbogbo ayé ẹ jókòó kájọ gbádùn ètò yẹn. Ọdún ló kọ́ mi bí èèyàn ṣe ń fi àfiwé bí èèyàn fi ń kọrin tó pé ò ní fi tú fíìmù a máa ga tọ́pìkì fíìmù yẹn ni wàá kọrin lé lórí ó wàá ní kọ́ tó fi máa tú fíìmù yẹn wàá kàn máa fi àfiwé wàá máa fi àwọn òwe a máa fi gbà wàá máa fi kẹ̀kẹ́. bí oníkúrúnà tó ń sọ pé nù ó dá ṣé ìta rẹ̀ gan ṣóṣe rí ni o ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ ìyẹ̀wò. ẹ ti rí bẹ́ẹ̀. Alhaja Mistura mo ní kí ló fẹ́ yà ó yá ka súrátù Fàtíyà ka súrátù Bákọ́rà o lè ka ìzáwákà o fẹ́ ṣe wàlímọ̀ bí tọ̀rẹ́ rẹ̀ àlímọ̀ o jẹ́ súnmọ́ àwọn ní mímọ̀ alifuba ta sáà. Lábala lábala lè tó yíjà. Gbogbo ayé ẹ jókòó kájọ gbádùn ètò yẹn. À ń gbàlejò olórin à ń gbàlejò àwọn òṣèré. Gbogbo ayé ẹ jókòó kájọ gbádùn ètò yẹn. À ń gbàlejò àwọn èèyàn jankan láwùjọ wa. Gbogbo ayé ẹ jókòó kájọ gbádùn ètò yẹn. Ojú tẹ́ fi wò wá kò ní fọ́ láéláé. Gbogbo ayé ẹ jókòó kájọ gbádùn ètò yẹn. Lórí àwa la ó máa wá ẹ̀yin la ó máa dé bá ń lé. Gbogbo ayé ẹ jókòó kájọ gbádùn ètò yẹn. Gbogbo ayé ẹ jókòó pẹ̀lú Adéṣínà Làwárí. Gbogbo ayé ẹ jókòó kájọ gbádùn ètò yẹn. Bó ṣe ń lọ létò yóò. Gbogbo ayé ẹ jókòó kájọ gbádùn ètò yẹn. Ṣèbẹ̀ mọ́ kọ́ máa dà kọrin èmi kan fáwọn. Kànrànjágbé ètò dé àjàsọ àjàrọ̀gbé òwà láǹtakùn bó ṣe ń lọ ètò ni bó ṣe ń lọ pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Adéṣínà Làwárí. tó èmi yóò gbé ojú mi sí òkè wọn ni níbo ni ìrànwọ́ mi ti ń bọ̀ ìrànwọ́ mi ń bọ̀ látọ̀dọ̀ Olúwa bá tó dòun àti ayé ẹni tó ń pa mímọ́ kì í sùn bẹ́ẹ̀ ni kì í tóògbé ẹni tó ń pa Ísírẹ́lì mọ́ kì í sùn bẹ́ẹ̀ ni kì í tóògbé ẹ wo mo tún kì í sórí ètò yín ètò wa bó ṣe ń lọ lètò pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Adéṣínà Làwárí olówó akọrí Àbíkẹ́ Adé ẹ wo mo máa ń sọ fún yín pé ó ń gbá yági lára mi mo máa ń sọ pé lórí ètò fún tòní oríṣiríṣi nǹkan la máa ń gbé wá oríṣiríṣi àlejò lẹ máa rí bá pàdé lórí ètò bó ṣe ń lọ ẹgbọ́n mi dáadáa gbogbo ẹ̀yin olólùfẹ́ bó ṣe ń lọ mo ní kí n fàṣẹkẹ́ sọ fún yín pé ẹni tí ń fún aláṣọ tá à ń wọ̀ yìí tí wọ́n bá wá rán Semite Fashion World àwọn ni wọ́n ń fún wa ní aṣọ tí à ń rán yìí tá à ń wọ̀ lórí ètò ẹ̀rí ni ó máa ń da bí ìgbà tẹ́ pé wọ́n bí wa mọ́ ni ó wà nílùú Ìbàdàn nọ́mbà wọn nílọ níwájú móhùnmáwòrán yìí yẹn Semite Fashion World kò ní bàjẹ́ móhùnmáwòrán nígbà tí náà ni àṣà wa èdè wa ẹ wo tí n bá padà dé tí n bá ṣàfihàn àlejò mi tòní ẹ̀yin ò mọ Sanyẹ̀rì ẹ̀ mọ Sanyẹ̀rì nínú ọ̀pá kan tó mu wèrè yó nínú ìkọjá ààyè ẹ̀wọ̀n Sanyẹ̀rì dánsọ̀pọ̀ kọlà tó parí tápàtápà èjì náà ẹ káàbọ̀ ẹ kú lẹ́sọ̀rọ̀ ètò bó ṣe ń lọ bá padà dé òun gba yagiyagi. ẹ káàbọ̀ padà bó ṣe lọ náà ètò ní bó ṣe ń lọ lórí móhùnmáwòrán nígbà tí Mídòmí pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Adéṣínà Làwárí olówó akọrí Àbíkẹ́ Adé ẹ wò mo ní gba yagiyagi ó ń gbá yagiyagi ó ń gbá yagiyagi tí má ti wá sọ́bà ẹ̀rọ ó ń gbá yagiyagi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí wọ́n máa ń pè wá tó máa ń lò wá lọ́gẹ̀ẹ́nu láti Mali Kòtónú nílùú Àjàṣẹ́ ní Togo níbàdàn lẹ́kọ̀ọ́ wá ń bí nílùú Ọ̀yọ́ ní Èkìtì l'Ondo Port Harcourt Plateau Jos gbogbo àwọn ìlú Kaduna Kano àti Abuja gbogbo ibi tí ìtànà tí ń tanná mú máwòrán nígbà tí pẹ̀lú ètò bó ṣe ń lọ tó tàn dé la fi ń kì í pé ẹ ṣé o ojú tẹ fi wo ojú náà ní fọ́ etí tẹ fi ń gbọ́ wa kò ní di ẹ wo tí n bá ṣàfihàn àlejò mi ẹ̀yàyà Sídìkù ó yá kí gbogbo àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò wá nílé pẹ̀lú òun orin yẹn gan. èmi káyọ̀ ní tèmi lọ́kùnrin lóbìnrin tó tún fi máa gbà tó fi mọ̀mọ́dé
ebe mi náà ni èmi ọmọ yín tí wọ́n ń sọ ní gbòòrò èmi Jésù tọgbọ̀pọ̀ èèyàn ròyìn ẹ sáàmọ̀ wípé ọmọ òjíṣẹ́ ni tẹ́mi bá ń pèdè mo jí òkú dìde àwọn ogun lọ́gọ́ èèyàn ti rí ìgbàlà lára mi. ara mi ẹ̀yàyà ayàyà ó ń gbẹ́rẹ́ gírágí lára mi ẹ̀gbọ́n ni èmi gangan ni Ṣínà táyé mọ̀ sí Láwálì èmi ní sọ̀rọ̀sọ̀rọ̀ táyé mọ̀ káàkiri èmi lòjíṣẹ́ tí wọ́n ń sọ pé ó wà níṣẹ́ yìí èmi ní Ṣínà ọmọ Láwálì o Sidik ẹ dárúkọ yìí fún gbogbo àwọn èèyàn tó ń wà ní ilé. ebe mi náà ni Sodiq làwọn òbí sọ mi ṣùgbọ́n ní ti gbòòrò tẹ́bádé tàtàwọn ayé bá fẹ́ kí mi wọ́n ní Soskido original làjà ni o. ẹ wá orí ètò fún tèmi èmi náà ní mo lémi ní Adésínà Láwálì tó ń sọ táwọn ayé bá wá fẹ́ kí mi ní ìgboro náà máa ní K-Money náà ní èmi lọ́mọ original tí wọ́n ń sọ mo ti dàlú olórin tó ń kọrin sẹ́yìn ìlú kò ní bàjẹ́ Sidik ọmọ ìlú bo ni. Ìbàdàn sálẹ̀ mi. nǹkan délé ni. Babayọ̀ Ìbàdàn ni mi wọ́n tún bí síbẹ̀ ó tún dàgbà síbẹ̀ ní original sani mi. ẹ̀gbọ́n mo fẹ́ràn Ìbàdàn bíi pé mo jẹ́ Jẹ̀bú tí n bá lọ sẹ́kọ̀ọ́ ọmọ Ìbàdàn ni tí n bá lọ sọ́yọ́ Ìbàdàn náà ni sẹ́wárì ní sẹ́yìn ìpájà ní ìgẹ̀ Ìbàdàn ni. èmi náà ní èmi lọ́mọ Ìbàdàn májà o májà tán fi kọ́ra wájú lẹ́rù o èmi náà ní ọmọ Ìbàdàn ni àjọ wo èmi àti ẹ lónìí nǹkan tájọ fura ó lè kọ́ni tó mi Sodiq Soskido báwo ni o ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin kíkọ. ẹ mọ̀ pẹ́bùn náà ni Ọlọ́run ló bẹ̀ mí láti inú ìyá mi tó bá jáde àwọn àti paná ògo àti inú oyún náà ti sọ̀rọ̀ Skido yẹn wọ́n ní wọ́n bọ́ ọmọ kan pọ́ ọmọ tọ́ndọ̀ tó àpá èmi kò mọ̀ nígbà bí mi mo mọ̀ yẹn àti kékeré ni mo ti ń kọ́ fújì mi mo dẹ̀ tún gbà gbàgbọ́n apá èèkan òtún ká. ẹ̀gbọ́n èmi náà ní wọ́n wá bi mí léèrè pé ìgbà wo ni mo ti ń sọ̀rọ̀ yìí bọ̀ gan mo ní àti inú oyún ni mo ti ń sọ̀rọ̀ yìí bọ̀ gan mo sọ̀rọ̀ títí mo tún sọ̀rọ̀ gbàdé gan èmi náà gan ní bàmọ̀ tú ọ̀rọ̀ tí wọ́n ń sọ ní ìgboro èmi àti ẹlẹ́ni Sodiq àfúrà tó bẹ̀rẹ̀ bọ́ ṣe fún ẹ wò lórí ètò fúnṣẹ́ ní ó ń gbá yagiyagi lára mi Sodiq ẹ jẹ́ ká lọ wo orin kan nínú orin King Saheed Òṣùpá ọba ńlá tí n bá padà dé ó ń gbá yagiyagi lára mi Adésínà ló wà lórúkọ tèmi pẹ̀lú àlejò mi Soskido Sodiq Lawal. bó ṣe ń lọ létò bó ṣe ń lọ létò bó ṣe ń lọ létò pẹ̀lú Adésínà lórí nígbà títí tó kalẹ̀ kakó tó nílé tàlejò ó fi kalẹ̀ sí i. bó ṣe ń lọ létò pẹ̀lú Adésínà Lawal gbogbo ayé ẹ jókòó kájọ gbádùn ètò yẹn lórí nígbà tí tẹlifíṣàn àṣà wa èdè wa gbogbo ayé ẹ jókòó kájọ gbádùn ètò yẹn tó nílé tàlejò ó yá fi kalẹ̀ sí i gbogbo ayé ẹ jókòó kájọ gbádùn ètò yẹn. bàbá ti jọyẹ ló ẹ tún dé o gbogbo ayé ẹ jókòó kájọ gbádùn ètò yẹn. wọ́n ló kọ́ mi bí èèyàn ṣe ń fi àfiwé bí èèyàn fi ń kọrin tó pé ò ní fi tú fíìmù a máa tọ́pìkì fíìmù yẹn ni wàá kọrin lé lórí ó wàá ní kọ́ tó fi máa tú fíìmù yẹn wàá kàn máa fi àfiwé wàá máa fi àwọn òwe a máa fi gbà wàá máa fi. bí oníkúrúnà tó ń sọ pé nù ó dá ṣé ìta rẹ̀ gan ṣóṣe rí ni o ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ ìyẹ̀wò. ẹ káàbọ̀ padà bó ṣe lọ náà lètò ètò ní bó ṣe ń lọ pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Adésínà Lawal olówó ọkọ̀ orí Àbíkẹ́ Adé ẹ wo mo wà pẹ̀lú gbajúgbajà òǹkọrin ni ìlú mọ̀ọ́ká ni akọringbayì ni akọringbadé ni Alhaji Tóbi Sidik Lawal Soskido bá a ṣe ń bá ètò lọ torí pé n tó bá ẹ bá tó ń bẹ́tò bọ̀ nítorí pé n tó bá lọ báyìí náà ni ò bá kú ìgbà tẹ́ bẹ̀rẹ̀ orin gẹ́gẹ́ bí ọmọdé kí ni àwọn òbí sọ nípa ẹ̀ pé Sodiq òbí ọmọ tó pé ọ lọ skul ọwọ́ àti pé fẹ́ máa kọ orin fújì kẹ̀ wọ́n á lọ sí dókítà bó ni. ọjọ́ yẹn náà ni
mo rántí ọjọ́ tán ní má kọ fújì pèsè ayé ní fújì bàbá wọ́n sọ fún dádì ní dádì bá yarí ṣùgbọ́n níṣẹ́ yìí wọ́n rò pọ́mọ tí wà pa lọ́tún ló sì wọ́n sọ pé Sọ́skídò ni wọ́n ti gbàṣẹ́ yìí pọ́mọ ẹ̀gàndẹ̀ náà sọ. ẹ̀gbọ́n ni ẹ̀gbọ́n náà ìjọ kan náà ni mọ́mí mi bá wá bá mi ó ní Ṣínà tó fẹ́ máa sọ̀rọ̀ ni mo ní ọ̀rọ̀ ló máa dọ̀rọ̀ fẹ́mi Ṣínà o náà bá ní Ṣínà ó yá máa sọ̀rọ̀ lọ ó ti dọ̀rọ̀ ẹ wo kò ní bàjẹ́ bó ṣe lọ náà lè tètè ní bó ṣe lọ pẹ̀lú ọmọ yìí ọ̀rẹ́ Adésínà làwà mo wà pẹ̀lú Sọ́skídò Sodiq làwà ọmọ wọn nílùú Ìbàdàn ìlú Ògúnmọ́lá olóró kẹ̀ẹ́dínlójú ogun ọwọ́ ṣòkòtò kẹ̀ǹbẹ̀rẹ̀ bíi ìjà gbogbo ọmọ ìlú Ìbàdàn Sidik lélẹ̀ gbajúgbajú olórin ni ẹ̀bùn lélẹ́yìí ẹ wo wọ́n ní tá a bá rí ẹ̀bùn a gbọ́dọ̀ gbé òṣùbàǹgẹ̀ fún ẹ̀bùn wọ́n ní tí awo bá rí awo ni wọ́n ní awo máa ń ṣe kíni wọ́n náà máa ṣe kíni wọ́n máa yọra wọn dáadáa àkìrà wa kò ní bàjẹ́ Sọ́skídò nígbà tí ẹ bẹ̀rẹ̀ sí kọrin àwọn wo ni ta ló discover pé ohun yẹn gangan ó jọ ohun olórin kan mi ti fẹ́ dárúkọ rẹ̀. àwọn èèyàn náà ní lọ́tún ló sì wá máa ní Saidi ni tí n bá wà nulẹ̀ tán bá gbọ́ mi láti ìta wọ́n wá wọlé wọ́n sọ pé wọ́n náà ni mo lémi náà ní gan abẹ́mọ̀ òun jọra ní ṣùgbọ́n tèmi yàtọ̀ òjíṣẹ́ ni mi ká má bá a fọ̀rọ̀ gùn. yà adúgbòlọ́dọ̀ Ọlọ́run ọba mo sọ fún yín pé aládé ó jàgbá lẹ́ni nǹkan ó gbé nǹkan kanu tá a bá ń sọ nípa ẹ̀bùn tá a bá ń sọ nípa ìmọ̀ tá a bá ń sọ nípa ẹni tí Ọlọ́run gbin ẹ̀bùn sínú ọkàn tó wá ń ta jáde ní ń ta síbi tí ń ta sọ̀hún tí ń ta síbi tó wá ń fi ṣọmọ aráyé lóore Sọ́skídò náà ní. nínú àwọn olórin ta ni o kọ́kọ́ meet náà tó jẹ́ pé o kọ́kọ́ tẹ̀ wò nínú ìgbà tó bóòlù ṣe meet ajákẹ́ ẹ̀wò báyìí náà bóòlù ṣe meet Saheed Òṣùpá bàbá wa King Saheed Òṣùpá ọba ńlá. ìyẹn lọ́dọ̀ mi sì kó mo ní nígbà yẹn tí mo fẹ́ mọ dáàdì yẹn mo ń kọrin kí gẹ́gẹ́ bí alágbèéní mo wá kọrin dọ́dọ̀ ìyẹn yèyé yẹn ẹsẹ̀ Èrèlú náà gbé tẹ́fádé ìdí ààrẹ nílùú Ìbàdàn onífàní tí wọ́n ń pẹ̀ ló ń ṣẹ̀ṣẹ̀ ó wá fẹ́ sọdún ọdún ìṣẹ̀ṣẹ̀ ta ló wá pé tó kọjá Saidi lọ bó ṣe pè wọ́n lọ mọ́ gbéra kó ń bẹ̀ o mo gbéra nílé mo fẹ́ lọ wo dáàdì mi mo bá débẹ̀ ní mo bá ọmọ ọba orin. mo sọ fún yín pé lẹ́ni orin láàfin máa béèrè ọ̀rọ̀ orin náà láàfin máa ṣe kíni láàfin máa ṣàlàyé ọ̀rọ̀ ìgbà tó pàdé wọn ìgbà tí bàbá kọ́kọ́ rí ọ ní ọmọ ló kọrin bí mi báyìí tó jọ mí báyìí bóun bàbá ṣe ṣe. bàbá ní ìwọ ló ló fọ́ ìsinmi wọ́n máa fọlọ́pàá gbé ẹni torí ẹ̀ mo wá fi ní bẹ́ẹ̀ bá gbọ́ lẹ́ẹ̀kan mo ní òjíṣẹ́ ni mi láti inú ìyá mi àyà mẹ́sẹ̀njà bí àṣà eléyìnbó èmi náà sọ ọmọ tán sọ fún bọ̀ yẹn èmi ni Jésù tọpọpọ èèyàn ròyìn mo ní Maria gangan níyá mi Joseph gangan bàbá mi bẹ́ẹ̀mi bá ń pèdè mo jí òkú dìde mi bá wá ń dáṣà mo ń wo aláìsànsán àìmọ̀ ènìyàn lórí mi ti fún wòsàn àwọn ogun ọlọ́gọ́ èèyàn ti rí gbàlà lára mi. èèyàn bá mo sọ fún yín pé ó ń gbá yagiyagi lára Sọ́skídò lẹ́nìí mo sọ fún yín Sọ́skídò gangan àjọ ń ṣe kí ni ojú ń gbá yagiyagi àjọ ń jù síra wa jù sí mi jù sí ẹ jù sí mi jù sí ẹ jù sí mi jù sí ẹ ni. Sodiq ìgbà tí o kọ́kọ́ ń kọrin sọ̀rọ̀ pé ó sọ pé ẹbí ìgbà tẹ́ pé o bẹ̀rẹ̀ pé èèyàn ń kọrin ní títì káàkiri bó ṣe wá ń kọrin ní títì yẹn àwọn wo ni wọ́n ta ló kọ́ orí ẹ pé ọmọ tálẹ̀ntì lè ò gbọ́dọ̀ kọ́ ní títì mọ́ ọ̀yá mọ́ bọ̀ ká mọ́ pákéjì. alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ o ẹ̀ ń kọ́rí mi tó kọ́kọ́ ṣe nọ́ọ̀mà ni Kọ́lá Olóòtú ọmọ Dábáníjà bàbá àgbàlagbà sọ̀rọ̀sọ̀rọ̀ tó gbọ́njú mọ́ ká sọ̀rọ̀ ẹni tí ó mọ̀ wọ́n kò mọ̀kọ̀ yá ẹ̀ o Kọ́lá Olóòtú lọ́kọ ìyá wọn. mo ní lẹ́yìn náà tí mo tún mo Lóòtú talẹ́lẹ́kejì tó kọjá mọ́ mi lọ Èrèlú àmọ̀ pé ló kọ́ mú mi nígbà yẹn òun náà ló mú mi mọ Saidi o ọba ńlá tí wọ́n ń sọ níṣẹ́ yìí òun náà ni mo ń sọ mọ́mọ́ tíá. àdúgbò lọ́dọ̀ Ọlọ́run ọba
nígbà tí ẹ wá bẹ̀rẹ̀ sí ń kọrin níbo gangan ni o ti kọ́kọ́ kọrin tó kọ́kọ́ gba microphone pé Sodiq sọ pé ó ń kọrin káàkiri pé ó yá Sodiq gba microphone ó yá ọkọrin níbo ni kí ni wọ́n ṣe ń gbà náà. ọ̀dọ̀ Sanjuko lẹ́dà ní Alamu ebe ẹ̀ mọ lẹ́dà mi lẹ́dà Sanjuko lẹ́dà kókó bí ọ̀tá eyín òòyàn ọmọ jáwé sọlá sẹfẹ́jì ní gbòòrò Alamu tó lè nà ń sọ bàbá ọgbọ́n ìdí òsè láti gbàdé ní mọ́ níyà wọ́n sí òtẹ́ ń gbà yẹn ní ìdí òsè lọ́nà lọ́ndà ìdí òsè láti gbàdé ó dẹ̀ tún ṣe nọ́mà gan mo sọ pé mi náà ni bó ṣe rí mi ọmọ fọ́sára ń gbà yẹn bó ṣe kọrin tán ó ní máa bá lọ́ndẹ̀ mi lẹ́yìn eléyìí ó tún wá náwó ń gbà yẹn ó náwó fún mi ó tún fún mi nọ́mbà o pé kẹ́pẹ́ òun ká wá pàdé ní gbòòrò sẹ́rí níṣẹ́ ìpọ́mọ yẹn gàdẹ̀ náà sọ. nǹkan tá a máa ń sọ nìyẹn pé nílé ayé tá a wà yìí ìwọ tó o bá wà láyé tó o bá rí ẹ̀bùn tọ́lọ́run bá sọ fún ẹ pé ìwọ lọ́lọ́run ń lò láti jẹ́ kí ẹ̀bùn yóò di ẹ̀bùn tó wá fi wá máa di nǹkan tí ó wúlò fún ọmọ aráyé tó ń ṣe ọmọ aráyé lóore ẹ̀bùn lélẹ̀ raw talent ẹ̀bùn tí ò ládàlú ẹ̀bùn tó jẹ́ pé kò ṣe pé bá pọ́n ń gba nǹkan kan pé ọ̀yá ẹ máa gbé wá ẹ̀bùn tó pọ́ lọ́n gangan ló ń gbé wá nínú kálámù nínú àkàlàmọ̀gbò ikùn tó ti ń jáde wá nínú kébé ọ̀nà ọ̀fun tó ti ń jáde wá tọ̀rọ̀ wá fi ń jáde tó ń di orin lágbára Ọlọ́run ayé òní ti ohùn rẹ̀ lágbára ṣẹ̀dá òkè ẹ wo Sọskido wà pẹ̀lú mi lẹ́ni ó ń gbẹ́ yágíyágí lára mi orin la fi ń sọ̀rọ̀ orin la fi ń pèdè orin la fi ń tú ọ̀rọ̀ orin la fi ń tú ọ̀rọ̀ lẹ̀ orin la fi ń já ọ̀rọ̀ orin la fi wá mú ọ̀rọ̀ tó fi ń le tí ó sì ní tú láéláé àṣírí wo òde tú ẹ kú kalẹ̀ mo máa wòran nígbà tí náà ní àṣà wa èdè wa. bó ṣe ń lọ lẹ́tọ̀ bó ṣe ń lọ lẹ́tọ̀ bó ṣe ń lọ lẹ́tọ̀ pẹ̀lú Adésínà lórí nígbà tí tó kalẹ̀ kakó tó nílé tàlejò ẹ̀ fi kalẹ̀ sí o. bó ṣe ń lọ lẹ́tọ̀ pẹ̀lú Adésínà làwárí gbogbo ayé ẹ jókòó kájọ gbádùn ètò yẹn lórí nígbà tí tẹlifíṣàn àṣà wa èdè wa gbogbo ayé ẹ jókòó kájọ gbádùn ètò yẹn tó nílé tàlejò bóyá àyà fi kalẹ̀ sí gbogbo ayé ẹ jókòó kájọ gbádùn ètò yẹn. lọ́ba ti jọyẹ ló ẹ̀tún dé o gbogbo ayé ẹ jókòó kájọ gbádùn ètò yẹn. ọdún ló kọ́ mi bí èèyàn ṣe ń fi àfiwé bí èèyàn fi ń kọrin tó pé ò ní fi tú fíìmù a máa ga tọ́pìkì fíìmù yẹn ni wàá kọrin lé lórí o wàá ní kọ́ tó fi máa tú fíìmù yẹn wàá kàn máa fi àfiwé wàá máa fi àwọn òwe a máa fi gbà wàá máa fi gbà. bí oníkúrú náà tó ń sọ pé nù ó dá ṣé ìta rẹ̀ gan ṣóṣe rí ni o ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ ìyẹ̀wò. láti rí bẹ́ẹ̀ yẹn. Alhaja Mistura mo ní kí ló fẹ́ yà ó yá ka súrátù Fàtíyà ka súrátù Bákọ́rà o lè ka ìzáwákà o fẹ́ ṣe wàlímọ̀ bí tọ̀rẹ́ rẹ̀ àlímọ̀ o jẹ́ súnmọ́ àwọn ní mímọ̀ alifuba ta sáà. lábala lètò yìí jà gbogbo ayé ẹ jókòó kájọ gbádùn ètò yẹn à ń gbàlejò olórin à ń gbàlejò àwọn òṣèré gbogbo ayé ẹ jókòó kájọ gbádùn ètò yẹn à ń gbàlejò àwọn èèyàn jàǹkànjàǹkàn láwùjọ wa gbogbo ayé ẹ jókòó kájọ gbádùn ètò yẹn ojú tẹ́ fi wò wá kò ní fọ́ láéláé gbogbo ayé ẹ jókòó kájọ gbádùn ètò yẹn lórí àwa la ó máa wá ẹ̀yin la ó máa dé bá lórí gbogbo ayé ẹ jókòó kájọ gbádùn ètò yẹn gbogbo ayé ẹ jókòó pẹ̀lú Adésínà làwà gbogbo ayé ẹ jókòó kájọ gbádùn ètò yẹn bó ṣe ń lọ lẹ́tọ̀ yóò gbogbo ayé ẹ jókòó kájọ gbádùn ètò yẹn ṣẹ̀fẹ̀ mọ́ kọ́ máa dà kọrinkọrin èmi gan kan fáwọn. kànrànjágbé ètò dé àjàsọ àjàrọ̀ bí òwà láǹtakùn bó ṣe ń lọ lẹ́tọ̀ ètò ni bó ṣe ń lọ pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Adésínà làwà. ẹ káàbọ̀ padà bó ṣe lọ náà lẹ́tọ̀ ètò ni bó ṣe ń lọ ní mọ̀máwòrán nígbà tí àṣà wa èdè wa pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Adésínà làwà olówó ọkọ̀rẹ́ Àbíkẹ́ Adé mo wà pẹ̀lú Sodiq Lawal tí gba ẹ̀mọ̀ sí Sọskido nínú àwọn olórin tó ń kọ fújì ní Nàìjíríà ń bí àwọn wo gan ni ìwọ náà tún wò pé bàbá tó yẹ pé o wò pé o ní nǹkan ṣe pẹ̀lú wọn tí wọ́n tẹ́ bá jọ pàdé tàbí tó bá lọ bá wọn. ẹ tí mo ti pàdé òun náà lákọ̀ọ́kọ́ Saheed Òṣùpá
ẹni tí mo tún fẹ́ gbàdé ìyẹn ìjọba ọ̀gá ńlá ni ọ̀gá ńlá yẹn náà ni. sọ fáwọn èèyàn. ìdáná Pasuma náà ń sọ pa o tí ó bá jó ń ta ló tún lè jẹ́ kó sí mo ti fẹ́ gan nínú kásẹ̀ ní gani kédójú tí wọ́n nínú ọlọ́mọ náà pradọ́ fíìmù mo lè gbẹ̀rí ẹ̀jẹ̀ bó jẹ́ kákọ́ fújì gan ó sọ jù lójú ọmọ lè nà garanti. yéè gbọ́n mi dáadáa ẹ wo ip nìyẹn king bàbá àgbàlagbà ọ̀gá ńlá fújì Alhaji Wasiu Alabi Ọ̀dẹ́tọ́lá Pasuma Popsi Aliya tuale kwate bàbá àgbàlagbà òòṣà fújì kí gbogbo àgbáyé fújì president fújì ẹ wo ìtàkùn àgbáyé fújì tó gbogbo ayé ló ń connect sí owó bàbá ọmọ Àdíjádé Kúbúrà bàbá kò ní bàjẹ́ ẹ wo mo sọ nǹkan kan pé ó yá tún bá mi kí Pasuma lẹ́ẹ̀kan sí. ọ̀gá ńlá yẹn náà ń sọ pa o tí ó bá jó ń ta ló tún lè jẹ́ kó sí mo ti fẹ́ gan nínú ọlọ́mọ tuale fún kédájú tí wọ́n nínú ọlọ́mọ náà pradọ́ fíìmù mo lè gbẹ̀rẹ́ ẹ̀jẹ̀ bó jẹ́ kákọ́ nígbù ni ó sọ jù lójú ọmọ lè nà garanti. garanti wà ń bẹ̀ 100% garanti zù ni ó dé kíni ó dó gbẹ̀ngbẹ̀ ṣìrókì ni ọ̀kan tó dó dáadáa tó yẹ pé kò sí nǹkan kan kò sábà wọn nípa rẹ̀ nínú olórin mi ìwò lẹ tún fẹ́ràn tẹ́ pé o tún lè wò pé o tún fẹ́ meet báyìí tẹ́ pé tọ́lọ́n bá gbé wa papọ̀ tẹ́ pé ẹlẹ́jọ́ ṣe kọ̀lábò papọ̀. tíì lẹ́dà tẹ́ bá ń gbọ́ tíì lẹ́dà ẹbí lẹ́dà náà ni ẹjẹ́ ìrántí inú ẹ̀ tí mo máa ń fọ́ fún jù ó máa ní sẹ́ńgbẹ́dìgbẹ́dìgbẹ́ rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀gbẹ́ yé máa sùn gbàpò jẹ́ ẹjí kẹsùn ẹ̀yìn sùn ni. orúkẹ níwájú adájọ́ lásìkò yìí kọ́ ọlọ́run mọ̀jà á sùn wọ́n mọ̀jà á sùn nítorí pé gbogbo èèyàn tó bá fi lè sùn yóò sùn ìwọ tó bá fi lè wá sùn lọ o tó jí báyìí wọ́n ti gbé gbẹ̀yìn nìyẹn ọlọ́run níjẹ́ wọ́n gbére gbẹ̀yìn wa lágbára ọlọ́ba àfojú wa orí rẹ̀ àfọwọ́ wa gbáremú lágbára ẹ̀sọ́ mẹ́ gbáremú lù Ìbàdàn ibìkan ní jẹ́ ẹ̀mọ́ gbáremú nídìí òbí kò ní bàjẹ́ torí pé ẹjọ́ Ìbàdàn lẹ́yìn ká máa yànnà náà Ìbàdàn fún yín kò ní bàjẹ́ mo máa wọ̀n nígbà tí náà ni Sọ́skídò Pàṣọ Alabi Pasuma lẹ́yìn yẹn 3 lẹ́dà ṣé ẹ ti ṣe rẹ́kọ̀dù kankan àbí ó ń bọ̀ lọ́nà. ó sì ń bọ̀ lọ́nà ni bí mo ṣe máa ń sọ ẹ mọ̀ lọ́tún lọ́lọ́run dáyé ó dẹ̀ ti fẹ́ dọ̀tun ẹ sámọ̀ ayé àkọ́kọ́ sálàyé eva o ayé kejì ìsàní èmi ń lò èmi wá ń gbàdúrà tọ́lọ́njáyé mi dọ̀tun sẹ́rí níṣẹ́ ìpọ́bọ̀ lọ́hùn ọ̀tún ni. ṣe ẹ gbọ́ lọ́tún báyìí náà ni lọ́tún là ń jọ tọ́ lọ́tún là ń ṣe kíni lọ́tún náà lọ́jọ́ yọ kò ní bàjẹ́ ọ̀tún náà ni lágbára Ọlọ́run ọba kò wá níbàyí gbogbo ìgbà tí ó bá wá jẹ́ lọ́tún náà ló máa jẹ́ lágbára ṣọ̀dọ̀ òkè yóò máa jẹ́ agánrán fresh ìbí òní nínú olórin bẹ́ẹ̀ ṣe wà yín sí ìtẹ́pẹ́ ti ṣe rẹ́kọ̀d but àwọn èèyàn máa ń lọ fún show dáadáa máa ń pè yín ẹ mọ ẹnìkan nìbàdàn tẹ́ pé mo fẹ́ kẹ́ ẹ kì dáadáa because ẹni ẹ mo rí pé tẹ́ bá ń kì orí ẹ̀ máa ń wú dáadáa bàbá ni o tẹ́ẹ̀mẹ́ náà ẹ mọ Ìgbòho ṣá bàbá Lọ́ládé ó yẹ bá mi kì Ìgbòho. Májàsọ́lá mi Sunday mi Májàsọ́lá Sunday kòkò bí ọ̀tá ẹ̀yìn wọn wọ́n ẹ̀tọ́ ọmọnìyàn táyé bá rí pọ́njá fún náà fi fẹ́ Sunday bí ẹni yìí láwùjọ náà fi fẹ́ dàdí ìlọ́ba jìjàngbara Sunday náà ni tán bá fọmọ wọ́mọ ọmọ lò lọ jẹ́wọ́ ìwọ sálẹ̀ ìbàbá ìkóró ní tán bá yọ lókè wọn sáré ṣe tuálẹ̀ fún báyọ̀ nísàlẹ̀ bàbá nìyẹn ẹ̀sà mi àdúrà pé bàbá yẹn ò ní jẹ́wọ́. àmín ìwọ ò ní jẹ́ ti bàbá ò ní jẹ́wọ́ ṣé ẹ ti mí tí wọ́n rí ẹ tí ì rí wọn rí bàbá ti ń wo báyìí wọ́n ń wo móhùnmáwòrán nígbà tí wọ́n ń wo ètò bó ṣe ń lọ lọ́wọ́ báyìí ẹni tí bàbá gan ò bá wò wọ́n mọ̀ ń sọ fún bàbá báyìí wọ́n mọ̀ pé tá a bá ti fi nọ́mbà yín síta báyìí bàbá ó pè ẹ wo ẹ̀bùn lélẹ́yìí wọ́n máa ń sọ nǹkan kan fún èèyàn kí wọ́n ní ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nìkejì rẹ tọ́jú ẹ̀ ṣe nílẹ̀ wa nílẹ̀ adúláwọ̀ àbí ká sọ pé nílẹ̀ Yorùbá ilẹ̀ káàrọ̀ òjìrè Ọlọ́run fún wa ní ẹ̀bùn dáadáa ṣùgbọ́n àwa tá a jẹ́ olówó ọlọ́rọ̀ bọ̀rọ̀kìnní nílùú
àwọn nǹkan tó yẹ kí a máa kó lé lórí lélẹ́yìí tẹ́ bá dé àwọn ìlú aláwọ̀ funfun dáadáa ẹ rí i pé nílùú wọn àwọn máa ń ṣe kíni wọ́n máa ń bọ̀wọ̀ wọ́n máa ń kówó lé ẹ̀bùn oríṣiríṣi àwọn nǹkan tẹ́ pé ẹ mọ̀ pé bí iná ti ń ṣe rélé ṣùgbọ́n ẹ bá dẹ̀ rí owó gidi ń bẹ níbẹ̀ ní Nàìjíríà tá a wà nísìnyí ìwọ tí orí òòrù ẹnu ò jẹ irú eléyìí báyìí nísìnyí irú Sọskídò yìí pẹ̀lú ẹ̀bùn tó ní tí even gan tó yẹ pé ìjọba ó lè ràn lọ́wọ́ láti ṣe kíni láti fún ní kí ló fẹ́ láti jẹ́ kí ẹ̀bùn yìí kó máa mọ̀ dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run ẹ̀bùn yìí kò ní kú lágbára ṣẹ̀dá òkè Sọskídò ẹ mọ̀ wípé nílẹ̀ ayé tá a wà yìí ó ní tí ò bá sí ìwé tí ò bá kàwé nílẹ̀ ayé yìí náà kò sí níbi téèyàn máa dé adẹ̀rí pé nínú onífújì sáré pé àwọn onífújì náà àwọn náà ti ń try wọ́n ti ń ka ìwé ṣe wà nílé ìwé báyìí àbí bò ni ó ṣe. mo wà nílé báyìí. skul bolẹ̀ wà. elékọ́ mo ti ka yẹ sí ìtàn. bọ̀ ẹ fẹ́ wọlé sí SS1 lágbára Ọlọ́run kò dẹ̀ ní bàjẹ́ ẹ̀yin tẹ́ bá tẹ̀ wá kó bá lè ràn tó tún lè ràn yín lọ́wọ́ gan tó tún pé kí ló fẹ́ láti tún ṣe fún ẹ ó tún mú ẹ lọ síbi tó tún ga ju bí tó tún wà ẹ lọ mo mọ̀ pé àwọn èèyàn máa ṣe mo dẹ̀ mọ̀ pé gbogbo àwọn èèyàn tó ń wè tó bó ṣe ń lọ wọn ò kàn ń wè tó bó ṣe ń lọ lásán wọ́n máa ń rí àwọn máa ń ṣe kíní wọ́n máa ń ran àwọn èèyàn lọ́wọ́ lórí rẹ̀ à ń tọrọ ìrànlọ́wọ́ kì í ṣe pé bá pé ìrànlọ́wọ́ ń jẹ́ o là ń sọ yìí o bóò ni ẹ ti lè ràn lọ́wọ́ láti jẹ́ kóun náà ó gòkè torí pé àti jẹ́kọ́ ṣùgbọ́n àti ṣe kíni láti mú òkè kóun náà ó ṣe kíni kóun náà fi di pé ẹni pàtàkì nídìí iṣẹ́ orin kíkọ mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run ọba Ọlọ́run á ṣe fún yín ní Nàìjíríà ń sìn a rí pé àwọn ọmọ youth ẹ ti tó ọmọ ọdún mélòó báyìí. wọ́n ti dàgbà o. ọmọ ọdún mélòó ni. August 8 2000 ni mi o. 2000 years ọmọ ọdún mélòó 2000 ti ń wọ́ 18 years ogún ó dín méjì ẹ ti máa ní girlfriend o kí ló dé tẹ̀túnjó lórin ẹ máa ń tijú ẹ ní girlfriend sọ fún mi ní sọ fáwọn èèyàn tó ń wà nílé ara bí kò ní bàjẹ́ bó ṣe lọ náà lè tètò ní bó ṣe ń lọ kí ni ìmọ̀ràn tẹ́ fẹ́ gba àwọn tó já wọn ẹgbẹ́ yín jẹ́ pé ẹlòmíràn tó pé pẹ̀lú èjì yìí nǹkan dáná ó máa ṣe káàkiri tiẹ̀ ìgbà tẹ́yìn discover ẹ lọ sí school ó tún ṣe kíni ó tún kọrin bí kan bọ́ tí o bá parí school wà tó máa ṣe kíni wà tó máa fi fìyẹn finance rẹ̀ kí ni ìmọ̀ràn tẹ́ fẹ́ gba wọn. àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ ni. ìmọ̀ràn tí mi lè gbà wọ́n pé ni pé ìwọ tó bá jẹ́ pé school ló fẹ́ lọ kó kọjú sí i ìwọ tó jẹ́ pé iṣẹ́ ló fẹ́ kọ́ wọ́n tẹ́ jẹ́ pé ṣé wàá wú ọkọ èmi lè gbọ́ mọ́ kó máa bọ̀ ọ̀dọ̀ tèmi tá jẹ́ pé gbè ló lè gbè èmi lè gbọ́ mo lè gbọ́ mọ́ra ìlú ló lè lù tó tọ́ ni ìlú ló lè lù kó máa bọ̀ èmi máa gbè mí wá báǹdì wọ́n tó bá lè lùlù èmi lè gbè tá jẹ́ pé ègbè ló dẹ̀ lè gbè èmi lè gbè torí mi sì dára báyìí ni mò ń wá báǹdì ni. ṣé ti gbọ́ ṣé rí nǹkan tí mo láìkì àlejò mi fún Sodiq Sọskídò ó ní pé wọ́n ní olóòótọ́ ìlú òun ni wọ́n máa ń pè ní ìkàlù ṣùgbọ́n wọ́n ní sọ nǹkan tó fẹ́ kọ́lọ́hún tẹ̀sẹ̀ kẹ́kọ́ bẹ́ẹ̀ fàṣẹ sí kò ṣe ayọ́mọ 13 years 15 years tó náà lùlù tẹ́kọ̀ náà lùlù tó bá wá tòótọ́ ni báǹdì wà ó ń pé èṣù tẹ́lẹ̀tẹ́lẹ̀ báyìí náà ló ṣe kiri ló máa ń dìbú lágbára Ọlọ́run báǹdì máa wà láìpẹ́ yìí tí gbogbo ẹ̀ máa ṣe kí lẹ fẹ́ kí àwọn ọmọ Nàìjíríà àwọn olówó olùbọ́yà ìjọba náà gbogbo àwọn èèyàn tó ń wò wá kí wọ́n lè fẹ́ kí wọ́n ṣe fún yín ẹ sọ fún yín ẹ forin sọ ni o gbogbo nǹkan tẹ bá fẹ́ orin náà lẹ fi sọ. ohun tí mo fẹ́ náà ni ohun tí mo fẹ́ ó kọjá kí nìyẹn kán rán mi níwèé ìwé ọ̀fẹ́ kí wọ́n tún ṣe kí gbogbo ayé mọ̀ mí kán tún mọ̀ mí bí wọ́n ṣe máa jí mọ̀ bí kí n dolókìkí kókó mi yẹn máa ṣe pa. yéè ó gbá yáyáyá lára mi ṣe ti gbọ́ nǹkan mẹ́ta ṣe ti pé ẹ̀kọ́ ọ̀fẹ́ ó ràn mí lọ́wọ́ promoter tó lọ ń fún lówó tó lọ ń tẹ́gẹ̀ ọ̀là fún kó wá ṣe kí ni kó wá gbọ̀n káàkiri bí wọ́n tó ṣe wọ́n dẹ̀ máa Ajímọ̀bí Isiaka Ajímọ̀bí bàbá gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n mọ̀ bí wọ́n ṣe wá mọ̀ ẹ wà sọ pé bọ́n tó ṣe wá mọ̀ ànábì mọ́ sallallahu alaihi wasallam ògo ànábì ẹ̀ lọ́wọ́n tó jẹ́ kó tún mọ̀ yín bẹ́ẹ̀ lágbára ṣẹ̀dá òkè Sídíkì ṣé a rí i pé àwọn wo ni wọ́n wà lẹ́yìn tí wọ́n wọ́n pé Sodiq mọ̀ nìṣó tó jẹ́ bíi social media yín tí wọ́n bá yín máa ń because orí Facebook ara àwọn kankan lórí Facebook orí Instagram mọ̀kàn àwọn onímọ̀ ní àwọn onímọ̀ wà ń di ọ̀rẹ́ kankan. tẹ́ bá ń gbọ́ Olúwa pọ̀ sí possible tẹ́ bá tún gbọ́ bàbá Sàkẹ́ àfẹ́mọ̀ tẹ́ bá fẹ́ aládìí rẹ̀ tẹ́ bá fẹ́ radìyẹ tó tún fi mọ́ dọ́ọ̀kì má ṣe rìn jìnnà púpọ̀ fẹ́ lọ sí Ìbàdàn kan kọ́ńtàǹtì kò pé
bàbá mi gbogbo ìjòkù ó ti wá pọ́pùlà gan ìsàmì àdúrà pàpàyè òní kan tẹ́ bá tún gbọ́ pọ̀ sí kí n pọ́sibù ọmọ bẹ̀tà nìyẹn ọmọ bẹ̀tà máa ní orin takasúfè sani dádì yẹn dẹ̀ ń kọ́ akọ́là fọmọ olórin ọmọ ogun mà ní ìyẹn ta ẹni jẹ́ tí mò ń sọ èèyàn wa ni. ẹ wo nǹkan gbọ́ mi dáadáa wọ́n ti sọ ó yànnà ó pàbí ó yà àbídún ọ̀rọ̀ lágbára ọlọ́run tó fún ọ ní ọpọlọ kò ní dàrú lágbára ṣẹ̀dá òkè ẹ wo tí n bá padà dé ẹsẹ̀ kọrin àsárelé à ń gbá yágíyágí lára mi ẹ kú kalẹ̀ ẹ kú wòran. Some they try to block my will, they no understand. Some they try to judge my case, but they no understand. See me, I know they for your lane, so you can't understand. So I walk on the run my race, you know where you stand. Na quality do, na quality do, na quality do, na quality do. I say na quality do, na quality do, na quality do. I say na quality do. Ọlọ́run bá ti sọ pé máa gòkè o, máa gòkè o. Ọlọ́run bá ti sọ pé máa dàgbà o, máa dàgbà o. Na quality do, na quality do, na quality do, na quality do. Every day, now we dey born. Everything, now we go talk. They try to come cross my lane again. I say now they go, I know they darling again. Some they try to block my way, they no understand. Some they try to cut my case, but they no understand. See me, I know they for your lane, so you can't understand. So I walk on the run my race, so you know where you stand. Na quality do, na quality do, na quality do, na quality do. I say na quality do, na quality do, na quality do. I say na quality do. Ọlọ́run bá ti sọ pé máa gòkè o, máa gòkè o. Ọlọ́run bá ti sọ pé máa dàgbà o, máa dàgbà o. Na quality do, na quality do, na quality do, na quality do. 30 years of them counting. Stairs in the flow like a fountain. My song be the guy like a mountain. When they sing this matter, the party. Oti kaka lójú wọn. Oti kaka lójú wọn. Some dey try to block my way, they no understand. Some dey try to cut my case, but they no understand. See me, I know they for your lane, so you can't understand. So I walk on the run my race, so you know where you stand. Na quality do, na quality do, na quality do, na quality do. I say na quality do, na quality do, na quality do. I say na quality do. What's that? DJ Toxic, Frankie Frio. Yeah, man. ẹ káàbọ̀ padà bó ṣe lọ náà lètò ètò ní bó ṣe ń lọ pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Adésínà Lawal lórí móhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa bó ṣe lọ náà lètò ètò ní bó ṣe ń lọ mídòmí nígbà tí Sọ̀skídò olórin Sọ̀skídò ní fújì Sọ̀skídò tọ́láwọn ohun bá mi ń gbà fún lọ́wọ́ mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín mọ̀ ni ṣé kí n béèrè o ẹ ṣeun ẹ bá mi kí òtò bó ṣe ń lọ ẹ bá mi kí móhùnmáwòrán nígbà tí
ẹ wá kí sọ̀rọ̀sọ̀rọ̀ Adésínà Lawal ṣe tẹ́ bá ti wá lọ tẹ́ bá ti kì í tán báyìí èmi á sọ nọ́mbà yín gbogbo bẹ́ẹ̀ ti kọ́ńtàtì èmi ó sọ fáwọn èèyàn ṣe pé àjọṣe trade by barter nù kò sí jà ń bẹ̀ ó yá ẹ gbà lẹ́nu ẹ sọ lórí. nígbà tí TV iléeṣẹ́ yẹn ò ní rẹ̀lẹ̀ o nígbà tí iléeṣẹ́ yẹn ò ní ṣubú nígbà tí yẹn náà ni nígbà tí TV program tí mo fẹ́ràn ni ọmọdé ń wòye wọ́n sì ń gba ìsìtì ẹ̀sà mi àdúrà pé iléeṣẹ́ yẹn ò ní parun ẹni tí òwe yìí kò wọkọ̀ yá ẹ̀ gan nígbà tí TV lọ́kọ̀ ìyá wọn. Kí tún lẹ tún sọ bó ṣe ń lọ náà ni bó ṣe ń lọ má ṣe dúró sẹ́ bó ṣe ń lọ sálẹ̀ yìí bó ṣe ń lọ gangan náà sọ lọ́tẹ̀ yìí ẹni tí ó mèyí kò mọkọ̀ yá ẹ̀ o bó ṣe ń lọ gangan dẹ̀ là ń tẹ̀lé má ṣe dúró bó ṣe ń lọ náà dẹ̀ ń sọ ọ̀rẹ́ jọ má sùn bó ṣe ń lọ dẹ̀ náà tẹ̀lé. Adésínà Lawal. ẹ̀ka ní sinimá bàbá mi àṣà táwọn bá ń da orin tèmi bá ń kọ ọjà yàtọ̀ sọ́jà nílé ayé yìí ọjà lẹ́yìn wọn fi ń pọn bébì ni ọjà dání wọn fi pọn Désínà mi ọjà lẹ́yìn wọn ta nǹkan níbẹ̀ ni bàbá mi yàtọ̀ nínú ọlọ́run àsìkò yìí o. Ọlọ́run adúgbò lọ́dọ̀ ọlọ́run ọba gbọ́ mi dáadáa ó yẹ kí gbogbo àwọn olólùfẹ́ yín tó ń gbò wá kó mọ̀ pé ẹ tún bá wọn pàdé lọ́jọ́ mi lórí ètò bó ṣe lọ. èmi káyọ̀ ní tèmi èmi káyìn mọ́ mi tó fi mọ́ bàbá tó fi mọ́ oyún nù tẹ́ǹgbà tèmi kọ́ lọ́mọ jẹ́ wá mọ̀ sí o ẹ̀dẹ̀ ní wàlẹ̀ ó wọ́wọ́ yìí onílé tán ẹ̀dẹ̀ ní mo sì kọ́ lọ sàmàgbà fún yín ni èmi gọmọ yín kọ́ lọ́mọ jẹ́ wálẹ̀ o kí n dolókìkí kọ́ lọ jẹ́ kí n jù báyìí lọ. àmín ẹ wo gbogbo èèyàn tó bá ti fẹ́ pe Sọ̀skídò Sodiq Lawal ẹ pè sórí nọ́mbà yìí tó ń lọ lójú mú máwòrán yín ṣùgbọ́n a tún pè fún yín kẹ́lẹ́ bá gbọ́ 08125354616 lẹ́ẹ̀kan sí 08125354616 náà lẹ́ẹ̀fi lè ṣe kí ni ẹ fi lè bá wọn sọ̀rọ̀ lórí whatsapp wọn tàbí ká lọ sórí Facebook wọn Sọ̀skídò Fuji ẹ máa rí Instagram @Sọ̀skídò Instagram wọn @Sọ̀skídò Fuji gbogbo nǹkan tá ẹ bá fẹ́ bá wọn sọ pátápátá ẹ wò ó wà ń bẹ̀ onínú dúdú àti ọlọ́rẹ̀ ẹni tó lè ràn yàn lọ́wọ́ promoter producer tọ́lọ̀ ń fún ní oore ọ̀fẹ́ ẹjọ́ abẹ̀yìn ẹ wo ìmọ̀lélẹ̀ kò gbọ́dọ̀ kú ìmọ̀lélẹ̀ kò gbọ́dọ̀ rùn ìmọ̀lélẹ̀ yìí kò tún gbọ́dọ̀ sọ pé kó tún máa wá nù lé ó ń kàwé ó dẹ̀ tún sọ pé kí ni ó tún fẹ́ máa jẹ́ kóun náà tún máa fi nǹkan kan náà tún jẹ. ẹ wo orílẹ̀-èdè Nàìjíríà tó ń sàn fún wàrà àti oyin ẹ jẹ́ ká ràn ra wa lọ́wọ́ nǹkan táwa ní lórí ètò àwa gbé wọn wá sórí ètò láti wá ṣe kí ni láti jẹ́ kí wọ́n fi ìmọ̀ yẹn hàn bó dẹ̀ mọ̀ wípé gbogbo bí a bá ṣe ń parí ètò lénìí tá a bá ṣe ń parí ìmọ̀ pé àwọn olóríire àwọn tí wọ́n ran Sọ̀skídò lọ́wọ́ ni wọ́n á pè lágbára ṣẹ̀dá òkè ẹ wo èmi a máa ní ìgbésí ayé mi ayé yín yóò nítumọ̀ lọ́sẹ̀ àti láíláí àwọn kan ráyè sàmì bẹ́ẹ̀ Adésínà Lawal lórúkọ tèmi olówó ọkọ̀ orí Àbíkẹ́ Adé mú máwòrán nígbà tí náà ni mí dò mí Adésínà òun lọlé mi ò ní lọ ẹja tó lọ tó dé sàlẹ̀ omi mi ò ní lọ ẹja tó lọ tó dé sàlẹ̀ odò ẹ bá fẹ́ pè mí 08182309103 lẹ́ẹ̀kan sí 08182309103 ẹ wo tó bá tún dijọ́ mi ọjọ́ rẹ̀ ayọ̀ la fi pàdé ẹ jẹ́ ká máa fayọ̀ pàdé ó ń gbá yagi lára mi ó dàbọ̀.